Yes. Abẹ́bí. Ṣé o ti dé ní kó lè tètè wá bá mi ṣe ẹja òun? Ṣé o ríra? Àbábẹ́bí kọ́ yẹn. Ẹ wọlé Abẹ́bí àbí o gbọ́ pé mò ń sọ̀rọ̀ ni Abẹ́bí. Chief. Ẹjọ́ Chief kálẹ̀ bìrì ẹjọ́ ẹ má bínú. Chief ẹ wojú mi dáadáa. Ṣé ti rí? Mi ò mọ̀ ẹ wo bí ìràwọ̀ ìdájọ́ ilẹ̀ kò sún òkè. Today is your last day. Ẹjọ́ ẹ má pa mí, kí ni mo ṣe? Ẹ má pa mí, ṣàánú mi. Sharpman, do your work. Confirm. He's dead. He's dead. Yeah. You can go. Let's go. Sọ́wọ́ ẹ má má ṣe o torí o alẹ́ sàn. Bó bá ṣe rere á jẹ́ tirẹ̀ dọ́jọ́ alẹ́. Bó bá ṣe búburú ibi á jẹ́ tirẹ̀. Ẹ má má ṣe ohun tí ò dá ò dá. Ẹ má má ṣe ohun tí ò dá ò dá. Ẹ ṣe pé mo pè yẹn jẹ mi. Mo fẹ́ fi tó yín létí pé Madam Bọ́sẹ̀dé Lucas tó ṣe aya olóògbé Mr. Lucas wọ́n ti dé. Oh, really? That is good. Ó ti tójọ́ mẹ́ta tó ti wà nílùú Ọba. Àmọ́ ní báyìí wọ́n ti dé láti wá tìkú bá iṣẹ́ ọkọ. Mo fẹ́ kẹ́ ẹ fọkàn balẹ̀. Ṣé ti gbọ́? Kí olúkúlùkù kí ó prepare departmental report ẹ̀. So that tí wọ́n bá dé wọn ò ní rí ẹni lapses kankan. Àti pàápàá màá fẹ́ kẹ́ bá mi sọ fún sales manager wípé iṣẹ́ tí chief tí wọ́n fẹ́ embark lé lórí kó tó di pé wọ́n dolóògbé gbogbo àwọn reports ẹ̀ kó jẹ́ kó wà intact. Marketing manager kò yẹ yín náà sí. Kọ́lọ̀ wọn rọ̀gbọ̀n wa lọ́wọ́ àwọn ọ̀nà disappointing agbára lọ́wọ́. Ẹ̀yin lè ṣe jù. Thank you very much. Mọ́tọ́lá. Ọkọ mi, olówó orí mi. Hi, darling.
darling. Thank you. Ah, dope. Come, kiss daddy. Oh, that's my God. Kiss daddy. Oh, ìjọ̀gbọ̀n. Ṣé kò fọwọ́ wà láṣà? Oh, as usual, ìjọ̀gbọ̀n ẹ̀ pọ̀. Are you okay? Yes, good. That's my girl. So. Mo tún fi báyìí bàbá as usual. What's this? You like fried rice, right? Oh, thank you, darling. You're welcome. Yeah. So, Yeah. what got see daddy rabo? Baby. Rice. Your favorite. Obinu pe epeke today. Oh, really? Sorry, darling. Market together, last shot. Okay. Yeah, come to mama. Yeah. Make him know relax. Yeah. It's okay. All right. Ṣé wàá lọ́dọ̀ ṣe ni? Ṣáàlì kò má bí ìṣẹ̀lẹ̀ lọ́wọ́ ti bẹ̀rẹ̀. Sọ̀rọ̀ ọ̀dọ̀. Olówó orí mi. Ọlọ́run ò ṣe mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀ tó fún mi lọ́kàn tèmi. Point, I would like to introduce Mr. Olayemi. Madam, Mr. Olayemi is our sales manager. So, Mr. Olayemi, let me explain for you exactly where this company stands as per sales. So, Mr. Olayemi, over to you. Thank you. Yes. Madam, Moki Lagos. Excuse me. Sorry, what's the name again? Olayemi Akanni. Well, mo láyọ̀ láti sọ fún gbogbo wa pé ilé-iṣẹ́ wa ti gòkè dáadáa. I mean, in our line of business, tí gbogbo wa mọ̀ sí roofing, àwa ni number 1 ní Nigeria nísìn. Yeah, I must sincerely say emphatically pé ní sales àti grow by 100%. Ìyẹn túmọ̀ sí wípé a ṣe fọwọ́ rẹ́ sẹ́yìn rárá. Nǹkan tó túmọ̀ sí ni pé demand wa pọ̀ ju supply wa. Very true, ma. Very true. Demand àwọn èèyàn fún services wa ó ju nǹkan tí a lè afford lọ. Èmi fẹ́ mú wá bí àbárí pé ká increase staff strength wa. I mean, ká gba àwọn òṣìṣẹ́ sí so that a lè meet demands àwọn customers wa. Madam, you are wonderful. Thank you. Gbogbo wa ní padà sí ẹnṣẹ́, màá gbé bá sí ẹni tán.
said, we have to find solutions for the boy. Hello, ma. Yes, ma. Ẹ jọ̀ọ́, mo fẹ́ kẹ́ bá mi check file shelter provider. Ṣé ó wà lọ́dọ̀ yín? Yeah. File ó wà bí. Okay then. Mo fẹ́ kẹ́ bá mi mú wá sílé. Mama waiting. Ilé ma. Okay, bye. Ma, mo lè o. Shelter provider ni mo fẹ́ ká sọ̀rọ̀ lórí. Ṣé ẹ feel pé ká fún wọn ní 20% discount? Well, ma, ṣé rí àwọn shelter providers wọ́n máa patronize àgọ́. Yeah, and àwọn tí ò tó wọn tó ń rajà lọ́dọ̀ àti ò tó wọn gan, àwọn fún wọn ní 10% discount. So tá bá fún wọn ju 20% lọ gan, I think we're in order because volume discount ló yẹ ká máa ṣe. So, in my own opinion, 20% is good. It's good. Mr. Olayemi. Yes, sir. It's never for any 100% love. Not for 100%. Mr. Olayemi. Madam, our shelter providers answer, I mean, 100% love value. Ó ṣe fi ọ̀rọ̀ shelter provider sílẹ̀. Ó jẹ́ ká sọ̀rọ̀ ìfẹ́ tó wà lọ́kàn mi sí. Madam, ìfẹ́? Ara ò kì í sáfara. Ìyẹn ara tí ojú ẹ̀ bá fọ́ àbí tó rí òpè. Àwọn ara kan wà tó yẹ pé wọ́n ní láti sọ fún kó tó sáfara kan. Kí ló ṣe ní ara? Ara yín is too much for me. Yeah. Not so, I'm a married man, I don't do that. Madam, kí lẹ sọ yìí. Say first and foremost, bẹ́ ṣe jókòó yìí mi wà comfortable. Ẹ wo nǹkan tẹ́ wọ ẹ wo bẹ́ ṣe múra náà. Anybody bá já wọnú ilé torí bẹ́ẹ̀ mi àti yín ṣe wà. Ọ̀tọ̀ ni nǹkan tó máa bẹ̀rẹ̀ sí ní rò. Àmì ìfẹ́ wà láì jọ. Ọlọ́run mi fún ọ ní wàhálà. Ṣorí bí mo ṣe múra yìí, ó kàn mí kí n múra bẹ́ẹ̀ torí pé ilé mi ni mo wà ní. Àti pé kò sẹ́ni tó lè já wọnú ilé mi fún kí ni. Anyway, èèyàn wọlé ò wọlé, mo fẹ́ kẹ́ mọ̀ pé I'm married and I can't do. What's it possible? I don't do that. I'm a responsible man. Mr. Olayemi.
I'm here. Thank you. Daniel. Realize ni pé wíwá sí sẹ́mínà yìí tí mo wà mọ̀ wọ́ọ̀kì bẹ́ẹ̀ ni wọ́ọ̀kì bẹ́ẹ̀ torí pé ẹ fẹ́ kí èmi àti yín jọ wà bí báyìí and that's not fair. I mean mi ò appreciate it rárá. I must say that. Take it easy now. Fine, we'll work it. You could understand me. You understand? Madam, I'm a married man and I've been responsible to my wife all these years. Why the command to be the irresponsible one? I don't want that. A job, please. At least I enjoy it. I legit matter bro. She may take my phone. C'est sure. Yeah, sure. Yeah, it's what more for me now. I mean, I understand. I mean, I might be knowing if that gets to you, but Charlie. She or mine can do now. Rice. Oh, fine. And one rice. Take me cheap. Yes, ma'am. And drinks. My pay, my jack will be around. Yes, ma'am. And my jack will pay. Yes, ma'am. I'm so sorry. Now that you are my sister, you can sit down. Don't worry. Money got some pressure in me around me. All right, sister. I'll see you soon. All right. Yeah. Let's go. Madam, did you do it? Eshe? Give me a big deal, babe. Give me a big deal. Give me a big deal.
mi pé oúnjẹ tá jẹ lánàá yẹn ẹ dọ́gbọ́n sí ni. Ẹ dọ́gbọ́n sí ni, right? Torí mi ò kí ń sùn bẹ́ẹ̀ yẹn. Anyway, mo fẹ́ kó mọ̀ pé ọkùnrin tí obìnrin ni Ọlọ́run ti dá. Yes, o ní ever regret relationship with. Tí mo ti regret already. Tí mo regret already. Anyway, madam, èmi ò mọ̀, mi ò bóyá ẹ rí ṣe. Mi ò mọ̀ bóyá Ọlọ́run bá yín ṣe tẹ̀rí ṣe. Tó bá yẹ pé ẹ rí ṣe lóòótọ́, ẹ jọ̀ọ́ mo fi Ọlọ́run bá bẹ̀ yín. Ẹ jẹ́ kó jẹ́ the first and the last time. Please. Ọláyẹmí, torí pé àjọ gbádùn ìlú ṣe ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ bóyá àtàlájọ gbádùn ń sìn òní ní process. Kí ni? Ẹ kọ́ bó ṣe ń ṣe ní ọjà yìí. Kẹ́tùnú kẹ́kì mọ́lẹ̀. Ẹ tiẹ̀ lójútì. Àjẹjẹ ká ṣe ń sìn. Ṣó dá kí n máa pè é láṣẹ wò? Shay, have this. This for you. Magic. Yeah, my darling. Like that. Can I give me ice cream? It's a one secret. Okay. Now? Yeah, give daddy. Anyway, except fish loafer. Kí ló dé? No, ṣé Dúpẹ́ nìkan ló wà lórí ìjókòó tó fi ń dá feed. Mọ́tọ́lá má sọ fún mi pé òun jowó ọmọ ẹ̀. Òun jowó ọmọ ẹ̀. Mo ní kébì àti ẹ̀fì tiwálẹ̀ ká máa ṣe lé as usual. No. I want it here. Oh, really? Yeah. Okay, I'm gonna do that. Yeah. Yeah. Thank you. You're welcome, darling. So, èmi náà máa ṣe tèmi. Okay, good. Okay. Ẹ pẹ̀lẹ́ ma. What? Mo wà okay. Mo wà okay. Baby, kí ló ṣe? Bóyá kẹ́ lọ lo toilet àbí?
kí ló dé? Ṣé pa fún mi? Mo pè títí fún mi ò lọ. Mọ̀dá kí ló ń tẹ̀lé ṣe báyìí? Ẹ wo èmi àti fámìlì mi làwọn abẹ́ yẹn. Ẹ bẹ̀rẹ̀ sí ní káàdì ẹjọ́ kò sẹ́yìn wa. Báwo lè ṣe bẹ́ẹ̀ kí n máa fi wọn ò ní fi comfortable wa. What favor? Nínú toilet. What's my kissing ẹ̀ tẹ̀? Inú yẹn fún mi problem wẹ̀ fáyẹ̀ méjì mú láti lọ sí toilet mo kọ́ flush náà lákòókò then I had to read. Yeah, that's it. Dúpẹ́ náà. Ó wà lórí jù. Má filẹ̀. Èyí Friday. Bẹ́ẹ̀ mo fẹ́ kẹ́ lọ fún ìsinmi òpin ọ̀sẹ̀. Tó bá di alẹ́ Sunday, mo gbé padà sẹ́nu iṣẹ́ yìí. Ẹ dákun, èmi má ṣẹ̀ṣẹ̀ dé láti sinmi ọlọ́sẹ̀ méjì tẹ́ fún mi. Mo mọ̀, ṣe bí mi ni mo fún ẹ ní ọlọ́sẹ̀ méjì. Mo dẹ̀ tún fún ẹ nílé ìní yẹn, kò sí nǹkan tó burú bẹ́ẹ̀ ni. Àtẹ̀mí mọ̀. Etí ń dùn ẹ̀ ni, mo ní gbogbo yín. Àti máa sí géètì lọ sí géètì bọ̀ mo lèmi ń wò. Kí n tiẹ̀? Anyway, mo fún ẹ ní ìṣẹ́jú 10 minutes láti kó ìròyìn kẹ́ máa lọ. Ẹni tí mo bá rí lẹ́yìn ìṣẹ́jú 10 yẹn, ó ń fi iṣẹ́ ìṣeré mi. Good day. Sọ wọlé lọ kó lọ bí wọn. Wọ́n ní ẹ̀wọ̀n lọ ní bá sì mọ̀ kó lọ kó sí àwọn ọdún yìí jẹ́ àdúgbò wa. Ó ti dùn mí. Níyẹ̀ yìí. Hello, Mr. Olayemi. Ẹ kálẹ́ o. Hello, madam. Mo ti ń pè yín láti bí wákàtí 5 ẹ̀ẹ́dì fún mi. Mo dúpẹ́ pé ẹ ti gbé. Kí ni túbọ̀ gbogbo ọ̀tẹ̀ ń ṣe yìí sí ẹ́? Irú ẹ̀rọ kan ló fẹ́ fún mi. Lóòótọ́ láti wọ́n láti ṣe nǹkan tá a ṣe lọ́jọ́ sí àṣìmímọ̀. Mo fẹ́ fi wákàtí sọ fún yín pé ìta ṣe nígbà yẹn ó ti dùn mí. Inú ẹ̀rẹ́ mi tí ẹ bá rí mi nílẹ̀. It's not a threat. Torí tí ẹ bá rí mi nílẹ̀, ó ṣe ṣe imagine my. Lábẹ́.
ènìyàn ní kò kíni lẹ́yìn ẹ̀gún ló fi sọ́wọ́ ẹ má má ṣe o torí o alẹ́ sàn. bó bá ṣe rere á jẹ́ tirẹ̀ dọ́jọ́ alẹ́ bó bá ṣe búburú ibi á jẹ́ tirẹ̀. òṣìṣẹ́ mi kan máa lọ lé wọn èyí mo rò pé bóyá nítorí tí wọ́n lò ṣe dáadáa sí mi àbí nítorí tí wọ́n lò ṣe pé máa wá sí bíbá yìí dáadáa mo ṣe ní kí n fún wọn kọ́ máa lọ lé kọ́ lọ ṣe fàájì ara wọn èmi gan fẹ́ ṣe fàájì ara mi pẹ̀lú Ọláyẹmí èyí ẹ̀. Madam, kí ni mínú nǹkan tẹ́ ń sọ lórí fóònù yẹn? Ẹ dáhùn, ta lẹ lóyún fún? Oyún báwo? Madam. 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 Ẹ lè sọ̀rọ̀. Ẹ sọ fún mi. How tí ẹ̀ẹ̀kan péré tó máa dùn. Ẹ dáhùn náà. Mi ò kí ń ṣọmọ kékeré and I know about all this thing. Báwo lẹ̀kan ṣe máa dóyún? Ọláyẹmí, èmi ò lóyún. Eh? Yes. Ah. I'm not pregnant. Oh. Mo mọ̀ pé tí mi ò bá sọ bẹ́ẹ̀ fún ẹ, o ò ní fẹ́ wá. So ẹ mọ̀ ọmọ tún mi jáde nínú ilé mi. Kí ló yẹ tẹ̀ ń ṣe kàbá ẹ̀? You're just being wicked. Ó dẹ̀ mọ̀ yí pé ẹgbẹ́ ìyàwó mi ni máa wà. Why did you do that? Ọláyẹmí, ṣé ìwọ náà mọ̀ pé I have blood flowing in my veins? So? Má bínú. Mo kọ fẹ́ sọ fún ẹ pé mo miss ẹ gan. Bísí ẹ kú ọjà. Game tẹ bá mi play, ẹ má ever play ẹrú ẹ pẹ̀lú mi mọ́. Right? You try that with me, you regret. Ọláyẹmí. Prostitute. Ọláyẹmí. Ẹ bọ́lẹ̀. Ẹ wá gòní. Wọ́n ní ẹ bọ́lẹ̀. Ẹ wá gòní. Ẹ kálẹ̀ o. Ẹ kálẹ̀ o. Láti ibi sí bísí tí ń bọ̀ ní wo yìí. Mo lọ sí ibi iṣẹ́ ni so mo ṣe overtime níbi iṣẹ́ so mo wá lọ sí ilé ọ̀dọ̀ mi. Ibi iṣẹ́ lẹ̀ ń bọ̀ ń dà yìí. Ẹ wá gbọ́wọ́ yín ni. Overtime ni. Ẹ lọ ibi iṣẹ́ ẹ ṣe overtime. Ẹ̀yin náà bí tẹ̀gbọ́n rí yẹn overtime wà lóòótọ́ o. Ẹ rí lè ó ṣe overtime. Ó hàn lára ẹ̀. Ẹ wo ẹ ṣe géètì wọn kó má lọ tirẹ̀. No eléyìí ní ibi iṣẹ́ wa. A ní kí ẹ má wulẹ̀ rojọ́ ẹ má wulẹ̀ rojọ́ jìnnà àwa náà èmi náà já sí mo ń jáde bọ́ sáà kó bá di ìkílẹ̀ bá pòfo ẹ wọlé ń tì í kẹ́ máa lọ. Bàbá ní ó ti ní ó ti yé mi náà. Ẹ má wulẹ̀ overtime ó ti yé wa ẹ kọjá. Wọ́n yẹ wá máa lọ. Ẹ kọjá. Ẹ ṣe.
ó yẹ ó lè jẹ́ lé aṣẹ́wó ni kàtàwá rẹ̀ tí ń bọ̀ báwọn o bó ṣe rí nù. jẹ́ndẹ̀rì pẹ́ ẹ̀mọ̀ kan wá náà ń jáde bó sáré kọ̀ọ̀kan. àjàṣì. wo investigate ẹ má tó ń gbé ẹ sọ̀rọ̀ o. èyí ò dáa kò dáa yín mọ̀ ní kàkúrú ọ̀nà ẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ ọ̀nà òun yẹn á bí nítorí ogun ẹ sì pa nítorí ṣe yóò dáa nítorí ṣe yóò dáa kò dáa ẹni tí mo ṣe ní ìjẹta kò dáa. àǹtí àwa kọ́ la pa mọ̀dámù. mo mọ̀ ìsọpẹ́ yìí lẹ́pa tá a bá wọn fún yín lókun ìsọpẹ́ yìí lẹ́pa. tá a bá fún yín lókun tá a bá fún yín lókun. ẹ wò madam ẹ jọ mi fẹ́ kí ẹnìbọdì máa pariwo ọ̀rọ̀ ariwo kọ́ ló wà lẹ́yìn ṣe rí nǹkan tó lè help wa nínú wádìí wa tẹ́ bá fẹ́ help wa ni pé kólíkálùkù kó sọ nǹkan tó bá mọ̀ nípa ọ̀rọ̀ yìí ìyẹn ló lè help wa nínú wádìí wa ariwo tẹ́ ẹ̀ pa yìí kò ṣe nǹkan rárá madam ẹ wò mo ti search gbogbo room madam tó kù mi ò ráwọn phones wọn tó ń lò àbí. èmi ni mo kó. ẹ̀yin lẹ kó. nígbà tí mo débí láàárọ̀ tí mo bókun ẹ̀ lẹ̀ mo wá pè yín mo ṣe wá pè yín tán mo rò pé kí n tọ́jú ẹ̀. ọ̀rọ̀ ìyẹn dà bẹ́ẹ̀ ẹ wo ẹ máa ṣe fífọ̀ kan fún mi síbẹ̀ mo tẹ́ kó sí. mo mọ abẹ́ aṣọ ẹ ni mo kó sí. torí ó máa help wa nínú ìwádìí wa so ẹ máa tẹ̀lé mi lọ sókè láti lọ mú ọ̀sán. ìtẹ̀sẹ̀ yóò dáa o ọlọ́ kó dáa ṣùgbọ́n sáà mo gbọ́ ẹ̀ ní mo jẹ ẹ̀ ní mo jẹ alẹ́ ní mo jẹ. ìgbà kó bá kí wá ní ìbáyìí sábà lápá mọ̀dá mú mi wò kò dé bì kò ní kú bì èmi náà mọ̀ dájú ẹ̀ kò ní tó yẹ o. Mọ́tọ́lá. Wàá mi ṣọ̀gbọ́n sí ilé ìgbọ́n tó ṣáà. Má sọ fún mi pé màá miss me. Just some hours. Already lè mo ti miss ẹ. Oh baby, make sure kó tètè dé lónìí o. Má fojú mi sọ́nà. I try. Ìwọ náà make sure pé o tètè lọ mọ́ wọn ní school jọ. Before 1:30, wàá ti make sure pé mo lọ mú torí ó dọ̀ ìlú wa yìí. Ta ni ẹ? Kí ni mo lè ṣe fún yín? Thank you sir. A ní search warrant láti wá search ọ̀gbẹ́ni láti ràn wá lọ́wọ́ nínú ìwádìí kan tí wà lójú wa náà. Search? Yes sir. So ṣé àlùwọlé. Ẹ jọ̀ọ́ kí ló ń ṣẹlẹ̀ gangan? I mean, because this is surprising. Kò yé mi, kí ló ń ṣẹlẹ̀? Sir, I will advise you to not so because anything that source I might do against him in the court of law. So, Mr. Ọláyẹmí, ẹ jọ̀ọ́ ṣé a lè search gbogbo rooms yín? Okay.
Mr. Alayo, mo ti search toilet àti wardrobe yín. Mo rí pé kò sẹ́ni tí tó wà implicating bẹ́ẹ̀. Ẹ jọ̀ọ́ ṣé ẹ lè gbà mí láyè láti wo abẹ́ bẹ́ẹ̀dì yín? Abẹ́ bẹ́ẹ̀dì? Yes. Officer, ṣé bẹ́ẹ̀dì ó lọlẹ̀ gan and obviously kò lè sí nǹkan lábẹ́. What about yourself? I'm over. Kitchen yín kọ́. Ẹ jẹ́ ká lọ. Officer, ẹ jọ̀ọ́ ṣé kò sí nǹkan kan ṣọ́kọ mi máa yànjà ni? Madam, no, kò sí wàhálà. A kàn ní láti ṣe àwọn ìwádìí kan àbí kejì tó rẹ́ náà bá ṣe wà. Sir, mi ò rí kankan tó wà implicating, sir. Are you sure? Bẹ́ẹ̀ni, sir. O ti wo bedroom, o ti wo toilet wọn. Everywhere, sir. O dẹ̀ ti wo gbogbo àwọn wardrobes wọn tó wà nílé. Including kitchen, sir. Right. Mr. Ọláyẹmí, ẹ má bínú. Ṣé rí ẹ̀yin lẹ bá Madam Abọ́sẹ̀dé Lucas sọ̀rọ̀ bẹ́ẹ̀ lánàá? Am I right? Mi ò lè sọ. Àwa mọ̀ torí iṣẹ́ ti wà ní. Nígbà tá a dẹ̀ débẹ̀ láàárọ̀ yìí, wọ́n ti kú. Jesus. Madam ti kú. Kí ló pa wọ́n? Ẹ ṣe sùúrù. Nítorí náà la ṣe wá síbi. At this point, ẹ máa ní láti tẹ̀lé wa lọ sí station wa. A lọ fi ọ̀rọ̀ wá yín lẹ́nu wò. Ẹ sọ nǹkan tẹ́ bá mọ̀ nípa nǹkan tó wà nílẹ̀. Lóòótọ́ madam pè mí right but ọ̀gá mi lẹ́ńtẹ̀ ń sọ yìí I mean wọ́n pè mí wọ́n rán mi iṣẹ́ ní gbogbo yẹn o it's very normal nǹkan tó ń ṣẹlẹ̀ ń sìn ní pé I mean kí ló pa madam. At this point ẹ máa tẹ̀lé wa dé station wa ẹ máa lọ kọ statement gbogbo nǹkan tí ẹ bá mọ̀ nípa nǹkan tó ṣẹlẹ̀ so sorry sir you are under arrest. Why? ẹ máa tẹ̀lé wa dé ọ́fíìsì wa a máa bèrè ìbéèrè kan àbí méjì lọ́wọ́ yín so officer I'm coughing. But ọ̀gá ló jẹ́ sọ́kọ mi. Man, ẹ take it easy. Ẹ wo ẹni tó bá ń bá yín ṣe agídí lẹ lè yọ ilé ìjáde sí. Man, èmi máa cooperate pẹ̀lú yín máa tẹ̀lé yín. Ẹ ní láti embarrass mi ládùúgbò pẹ̀lú nǹkan tẹ́ ń gbé jáde. Kí what's this? Nígbà tí mo mọ̀ pé mi ò pa ọ̀gá mi, why should I? Ikú ẹni tẹ́ ń sọ yìí ṣe mọ̀ pé ó máa affect mi. Òótọ́ ọ̀rọ̀ lẹ sọ bọ̀ níbí èmi ni mo wà in charge. Maybe. Sir. But you don't need to do this to me. I mean, Martelline, easy, man. Easy. No, experience with that shit, you necessary. Come on. No. Officer, ẹ má ṣe báyẹn. Ẹ má ṣe báyẹn. I mean, you see, me or experience really, you don't have to do this. Anyway, sweetie, don't worry. I'm gonna be fine. Sharp, we lawyer people about immediately. Move. Hey, phone me down. Baby, don't stop. Just call the lawyer, okay? Phone me down. Hey, you man. Mr. Lane, let's your phone down. Who are you? Oh, very. No, ẹ má ṣe wàhálà. Officer, sir, bá wọn yọ. All right. Nǹkan tá fẹ́ lò ti yọ. Move.
bí rọ́bà lọ lógún ọdún òtítọ́ àpadà bọ̀ wá borí o àṣesílẹ̀ làbọ̀ wá bá ọ. ẹ̀jẹ̀ ṣe nítorí ọ̀la ẹni tó ń bínú òkùnkùn tó wá ń ta fàṣẹ ìmọ̀lẹ̀ mẹ́nikẹ́ni ò bá rí ẹ ọlọ́run ò bá wọ̀. jọ ṣe rí gbogbo wa nǹkan tá a mọ̀ la mọ̀ gbogbo wa la mọ̀ pé ẹni tó ń sin ìgbà ò lówó lọ́wọ́ fún mi ọkọ mi kò lè pa ìṣinṣin ló kéré jù báyìí nínú ilé débi tó máa padìyẹ ó dá mi lójú ọkọ mi kan ló pa madam kò lè dáyàn pa nǹkan tí mò ń sọ yìí ó dá mi lójú láti inú ọkọ mi wá pé ọkọ mi mọ kankan pa fún madam ẹ ṣàánú inú yìí kẹmọ ẹ má mọ inú ẹni kejì yín láàrin kádìjú kàlà ó sì tí ò lè ṣẹlẹ̀ pẹ̀lú gbogbo ìwádìí táwa ṣì ń ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí ọkọ yín ṣì ní prime suspect so and there is nothing we can do àfi ká parí investigation tá a ṣe lórí ọ̀rọ̀ ẹ mọ̀ wípé kò ń ṣe ọdún tí mo mọ ọkọ mi kò fẹ́ ọkọ mi ó ní iye ọdún tá a ti jọ wà kó tó di pé mo ṣàbíamọ fún lè parí. ẹ wò ṣe ẹ rí madam ihun tó ṣe kókó tí mi bá gbà yín nímọ̀ràn ni pé ẹ lọ bá lọ́ọ̀yà yín at least òun ló lè ràn yín lọ́wọ́ bẹ́tà torí pé ìmílẹ̀ tá a bá ti parí investigation tá à ń ṣe a máa ṣáàbì wọn sí court láti lè sọ pé wọ́n fẹ́ gba béèrè wọn láìsí lọ́ọ̀yà yín ó máa lágbára díẹ̀ so kí ló tẹ̀ ṣe padà lọ àárín pẹ̀lú lọ́ra yín we do it easier. èmi náà ti gbìyànjú mo ti wá lọ́ọ̀yà lọ wọ́n ní wọn sí mo pàgọ́ wọn náà kò lọ bóyá mo tún ṣì lè gbìyànjú síwájú sí mi. ó bẹ́tà kí tó padà kí wá lọ́ọ̀yà lọ ṣe ti bọ̀ kí ẹ má fi àsìkò ṣòfò torí pé kéèsì tẹ̀ ń wò yìí kì í ṣe kéèsì kékeré wò àfi ká lè ṣe investigation wa lójú àmì. God sir. ó sì ń dá léṣe sí. ẹ ṣe pọ̀ sí ẹ ṣe pọ̀ sí. ìrọ̀bà lọ lógún ọdún òtítọ́ àpadà bọ̀ wá borí o àṣesílẹ̀ làbọ̀ wá bá ọ. ẹ̀jẹ̀ ṣe nítorí ọ̀la ẹni tó ń bínú òkùnkùn tó wá ń ta fàṣẹ ìmọ̀lẹ̀ mẹ́nikẹ́ni ò bá rí ẹ ọlọ́run ọba. Mr. Ọláyẹmí níwọ̀n ìgbà tó jẹ́ pé ẹ̀yin kọ́ lẹ pa arábìnrin yẹn mo ń fún yín ní assurance pé ẹ lè ṣẹ̀wọ̀n a máa wé ní kéèsì. ọkọ mi ti ẹ̀kọ́ ló pa kò mọ anything pa ẹ̀ rárá adìyẹ lásán kò lè dá pa òun kọ́. Mr. Ọláyẹmí àwọn ọlọ́pàá in the course of their investigation wọ́n lè wá bá yín lé láti fi ọ̀rọ̀ wá yín lẹ́nu wò ẹ make sure pé ẹ cooperate pẹ̀lú wọn. In any case tó bá ní question tó ń béèrè lọ́wọ́ yín tó ga ju ẹ̀mí yín lọ ẹ make sure pé ẹ pè mí kẹ́ tó dá wọn lóhùn. lọ́yà ẹ má jẹ́ kó wá bá mi mọ́ tó bá bá mi tó bá tún láwọn fẹ́ rí arrest mi ńkọ́ I mean ẹ jọ̀ọ́ ẹ má jẹ́ kó wá bá mi mọ́ ẹ jẹ́ kí n máa direct wọn sí yín let me just be free. pé wọn ò ní wá bá yín yẹn irọ́ pátápátá ni o ẹ̀yin náà máa wá bá ṣùgbọ́n wọn kàn lè wá fipá mú yín mọ́ bọ́ ṣe mú yín tó tì yín mọ́lé tẹ̀tẹ̀lẹ̀ ó ti yé yín ẹ fọkàn yín balẹ̀ mo fún yín ní assurance pé kò sí wàhálà fún yín ó ti yé yín ẹ jẹ́ kí wọ́n lọ drop. ẹja ṣe rere ẹja ṣe rere ẹja ṣe rere nítorí ọ̀la ẹni tó bínú òkùnkùn tó wá ń ta fàṣẹ ìmọ̀lẹ̀ mẹ́nikẹ́ni ò bá rí ẹ ọlọ́run ọba wọ̀ ẹ́ ò ẹja ṣe. sísá ṣé bójú ṣe ríre tàfi jobi lábìdùn mi ò sí nílé níṣojú ẹ̀mí ẹ̀ wọ́n gẹ́yàn mi kiri mi ò sí nílé níṣojú ẹ̀mí ẹ̀ wọ́n fẹ́ pàṣọ mi dá tójú bá yọjú ó yẹ kóhùn yẹ òun kò dáa o. Sister, auntie, auntie.
máa dúró sísá kí ló lè máa ṣẹlẹ̀ sí wọn. I have to go back to Nigeria. I have to go back. I know that's it. Lè ṣe fún ọ kí kèsì fi kúrò ní court ẹ wò tó bá jẹ mọ́ owó kò sí iye tí a ò lè ná ẹjọ́ ẹ ṣàánú mi. Madam, ẹ fọkàn balẹ̀ ṣe rí lọ́ọ̀yà yín ló máa wà ní the best position láti ṣe gbogbo yẹn nǹkan tẹ́mi máa ṣe ni láti ṣe ìwádìí ní fínífíní. ẹ wò ṣe rí nǹkan kan ṣó tó dá mi lójú ni wípé ọkọ mi ò mọ nǹkan kan pa kú madam ọkọ mi ò lè pààyàn adìyẹ báyìí ló kéré jù kò lè dá pa nǹkan tí mo ti ń tẹnumọ́ látijọ́ iná ni mo ṣe ń sọ fún yín kó mọ nǹkan kan pa kú madam. madam ẹ fọkàn yín balẹ̀ ẹ ṣáà sọ pé wọn mọ̀ ń pa ẹ̀ ẹ ká wá ṣe ìwádìí wa dáadáa táwọn dẹ̀ ti rí pé wọn mọ̀ ń pa ẹ̀ that's all. ẹ wo nǹkan tí mo sọ látijọ́ iná ni mo tẹnumọ́ ọkọ mi ò lè pààyàn. my dear. Mr. Olayemi, ẹ máa ṣe favour kan fún mi. Anytime tẹ́ bá fẹ́ travel out of this town, tàbí tẹ́ bá fẹ́ kúrò níbi tẹ́ fẹ́ lọ bí 50 kilometers away from here, ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ fún mi ní call because láti jẹ́ kí ìwádìí náà lọ síwájú dáadáa ni. Mo lè ní ìdá tí fẹ́ bá yín sọ̀rọ̀ kó dẹ̀ máa ní lórí fóònù ẹ jọ̀ọ́ torí Ọlọ́run. Officer, ẹ jọ̀ọ́ ọ̀rọ̀ yìí ti ń kọjá bí mo ṣe rò. I mean, ẹ túbọ̀ nǹkan tẹ́ sọ́nsìn ẹ jẹ́ ká fọmọlúàbí ṣe yìí látijọ́ tẹ́ ti bẹ̀rẹ̀ sí ní investigate matter yìí ó yẹ kẹ́ ti mọ̀ pé I'm a gentleman to the core and I've always been cooperating with you so ẹ jọ̀ọ́. Ó yé mi dáadáa pé bó bá ta ti bẹ̀rẹ̀ kéèsì náà ni ẹ ti ń cooperate pẹ̀lú mi bó láti jẹ́ ká dé òpin ẹ̀ náà ni ẹ jọ̀ọ́ tí Ọlọ́run tí n bá ti pè yín ẹ jọ̀ọ́ ẹ respond ẹ má yẹ ká ní benefit of doubt ṣe ti gbọ́. Thank you very much for your cooperation. Madam, yeah. Thank you. Ẹ ṣé pọ̀ sir. Ẹ ṣé gan. Ẹ ṣé mo dúpẹ́. Wọ́n ní ká máa lọ. Irú wàhálà wo ni mo kóra mi sí ìtorí Ọlọ́run. My dear, o kò rẹ̀ sí wàhálà kankan. A ní rí wàhálà lágbára Ọlọ́run. Ṣó ti yẹ bẹ́ẹ̀ yẹn? Má máa sọ pé kò rẹ̀ sí wàhálà mi ìfọ́rọ̀ òdì. Mọ́tọ́lá, I mean, ọ̀rọ̀ yìí ti ń kọjá bí mo ṣe rò ó. Báwo ni mo fẹ́ bọ́ nínú ilé yìí? Bébì, tó bá kọ̀ọ̀rọ̀ kó wá jẹ̀yà ẹ̀ṣẹ̀ àìmọ̀dí. Òtítọ́ ayé àmọ́ fi ara hàn ni. Kí ló ń sọ yìí? Òtítọ́ wo ló ń sọ yìí? Òtítọ́ tó ń sọ yìí, ta ló mọ̀? Ibo ló ń gbé? Kí ló ń jẹ? Kí ló ń mu? I mean, I'm just in there. Bébì, mo mọ nǹkan tí mò ń sọ o. Mo mọ òtítọ́ gbogbo nǹkan tó wà nílẹ̀ yìí. Ọkàn mi ni òtítọ́ ń gbé. Mo mọ ibi tó ń sùn. Mo mọ ibi tó ń jí. Bẹ́ẹ̀ni ẹ sọ ń jáde. Bẹ́ẹ̀ni ẹ sọ ń. Alákòóbá òṣì. Kí ni wọ́n mọ̀? Kí ló mọ̀ ń pa? Lẹ́yìn kó jókòó sínú ilé kó bẹ̀rẹ̀ sí ní pray pé Ọlọ́run yọ ọkọ ẹ̀ nínú wàhálà tó wà yìí. Láti ọjọ́ tí a ti pàdé madam ní eatery tó jáde ní male toilet ni mo ti ń ṣọ́ ìwà àti títí di alẹ́ ọjọ́ tí ó pè ẹ́ lórí fóònù. Mo ṣọ́ yín, mo dẹ̀ trace ẹ.
Hello, madam. Kí ni túmọ̀ gbogbo nǹkan tẹ́ ń ṣe yìí sí ẹ́? Mi kẹ́ mo pélé tíṣù máa wà pẹ̀lú ìyàwó mi náà. Oyún fún ta ni? Èmi. Lálẹ́ yìí. Bon, madame. Kí ni gbogbo ìtì madame yìí ṣe yìí sí ìjùlọ lọ? Wà láwọn fẹ́ kọ́ mi sí. Ìdámi fẹ́ bá tẹ̀lé jẹ́. Iná rẹ̀ o. Iná gidi rẹ̀ kò ṣe fi sọ́run lè sùn. Ọláyẹmí Àkànní. Ọkùnrin máa burú o. Àmọ́ ṣe ìjọ ta bá rí bí báyìí òun ní bí ń wọlé. Ìfòrùn Jíbádé. Hello Jíbádé. Èmi náà ni. Tí mo bá ẹ sọ àlàyé tí mo ṣe fún ẹ ní ọkọ mi yẹn ó ti jáde lálẹ́ ó yá gbé ọ̀kadà ẹ̀ bọ̀ ìtàlẹ́ mi dúró ń bẹ̀ máa bẹ̀ ẹ̀ sìn ó yá máa rò mí ní. Ok ó ṣe. Jíbádé orí ẹ pé ó tètè méèkẹ torí pé ó ṣẹ̀ṣẹ̀ jáde nísìnyí. Ìgbà tí mò ń bọ̀ ọkọ̀ jára mi sìn bọ̀tà ọ̀nà jíàrè náà gbà. Ọ̀nà jíàrè náà gbà àbí. Ìgbà tí wọ́n mọ mi ilẹ̀ bọ̀ ntí mi. Alẹ́ yìí ni màá mọ nǹkan tó pa àwọn àti màdámì yẹn pọ̀ já lọ. Sweetheart, ó ti mọ̀ pé ó máa padà wá. Sweetheart, ẹ wo ló ń padà wá? Sweetheart, ẹ wo ló ń padà wá? Madam sọ wípé ìkà ni ẹ́, agbáyàdẹ ní ẹ́ pẹ̀lú ìkà ní aláìní tìjú. Ó ṣe jẹ́ wípé ọkọ mi ló mú ẹ̀kọ́ náà sọ fún mi. Ọmọdé ara mi ni mi fọkọ mi lọ́rùn sílẹ̀, aláìní ròmú òṣì. Nǹkan tí màá fi ojú ẹ rí tó bá jáwọ́ nínú ìwà àbàjẹ́ òṣì tó ń wù ó rí. Ẹ máa gbà mí kẹ́ ẹ̀, ó wò ṣùṣù, ó láyà. Ó wá tẹ̀lé ọkọ ẹ láti ilé yín. Jọ̀ọ́ kí ló kún ẹ pẹ̀lú yẹn? Ọkọ mi ni mo tẹ̀lé, kí ló kún ẹ pẹ̀lú yẹn? Fọkọ mi sílẹ̀ fún mi.
wá sínú ilé mi Bọ́sẹ̀dé. Ó dáa máì. Kí ló fi ń ṣèyàn? Ó wà òkè. Kí ló fi ń ṣèyàn? Àwọn sórí ojú nǹkan tí ẹni tó bá tẹ̀lé irú èèyàn yẹn wá pa máa ń rí. Ìwọ náà á rí. Okay, let's go. Mo fẹ́ kójú mi rí. Let's go. Aṣọ mi. Fi mí sílẹ̀. Fi mí sílẹ̀. Aláìní ti ju àgbàyà òṣì. O ò lè fọkọ mi sílẹ̀ fún mi. Àti kí tí wọ́n wá ní ọkàn ṣíwó òṣì dànù ni kí ni mo sì ṣe fún ẹ bàbí sáà tí máa wá padà wá bá ẹ bíbá ẹ kò ní rọgbọ pẹ̀lú èmi àti ẹ good day. Motola. Òtítọ́ àpadà bọ̀ wá borí o, àṣesílẹ̀ làbọ̀ wá bá ọ.